Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti ibi tí mo wá. This is Crossblog XTV. Don't forget to subscribe, like and share. Ẹ̀yin tèmi lórí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́, Ọọ̀ni of Ifẹ̀ àti Sunday Igboho. Ọ̀gbẹ́ni Ayékòótọ́ tún ti jáde o. Ayékòótọ́ TV ní ọ̀rọ̀ yìí ti kọjá bẹ́ẹ̀ o pé ọba Àwọ̀adé which is Aláàfin Ọ̀yọ́ àwọn ò gbà pé ọba ni o. Kí nìdí èyí? Wọ́n ní nítorí pé ọba Àwọ̀adé wọ́n ní wọn ò ṣòro pé so tí wọn bá ṣòro pé àwọn ò gbà àsọba eléyìí tún lágbára ọgbẹnu tán àti gbogbo àwọn ìwà tí ọba náà ń wù wọ́n ní kò ń ṣe ìwà tó jẹ́ kọ́ba máa wò kọ́ba máa jàgídíjàgan left and right wọ́n ní eléyìí ò bójúmu. Wọ́n dẹ̀ ní ìgbà tí ó tẹ̀ máa yà wá lẹ́nu pé wọ́n ní ọ̀rọ̀ tí Sunday Igboho sọ pé Aláàfin ò ládé ọwọ́ aládìkúná ti gba adé fún Aláàfin. Wọ́n ní lóòótọ́ ni ó bá Aláàfin ò ládé o. Ẹ̀yin tèmi ṣé bọ́rọ̀ ṣe rí ni àbí bó ṣe rí kọ́ nìyẹn? Ayékòótọ́ TV ló sọ bẹ́ẹ̀ o, allegedly ni o. Ẹ máa gbà á báyìí. Ẹ jọ̀ọ́ jẹ́ ká gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé yìí lẹ́nu Ayékòótọ́ TV. Ibà ni Ọ̀wọ̀adé ò kì í ṣe ọba, ibà ni. Ẹni tó bá dẹ̀ gbé ibà sórí àpèrè yóò mọ ṣàìsàn ni. Ìlú Ọ̀yọ́ ti ń ṣàìsàn. Ìlú Ọ̀yọ́ wọ́n ti ń ṣe àìsàn lọ́wọ́lọ́wọ́ báyìí. Láti ìjọ́sí mo mọ̀ má fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n nísìnyí mo wá rí pé àkókò tó báyìí láti sọ̀rọ̀. Ọ̀wọ̀adé Akeem, ọ̀pọ̀lọpọ̀ a máa sọ wípé mi ò bọ̀wọ̀ fún ọba. Ó nídìí tí mi ò fi bọ̀wọ̀ fún Ọ̀wọ̀adé Akeem, ó nídìí. Kò dẹ̀ sí bọ́n ṣe lè bá mi sọ tó. Ìkan tó bá wù kẹ́ ẹ máa sà, ibi yòówù kẹ́ ẹ máa bá a lọ, mi ò tí ì mọ Akeem Ọ̀wọ̀adé sí ọba o. Àti mọ̀ torí kò ṣòro pé Ọ̀wọ̀adé ò ṣòro pé tó Ọ̀wọ̀adé bá ṣòro pé ni ìjẹ́ ọba máa wà lára ẹ̀. Àìtí ìwá sí ìjẹ́ ọba lára rẹ̀ ó fi hàn pé kò tí ì ṣòro pé. Wọ́n ní ọba ò kì í ṣòro bí èwe. Ẹ̀yin ò rí bó ṣe ń ṣòro bí èwe báyìí, kódà ọmọ ìkókó gan ìwà ọmọ ìkókó àì máa mọ̀ pé ẹni yìí ọmọ lélẹ̀, ṣùgbọ́n tó Ọ̀wọ̀adé ó lékè nǹkan. Ẹ wá dákun, ṣé Sunday Igboho purọ́ pẹ̀lú nǹkan tó lọ sọ ní palace Ọọ̀ni ni pé adé bàbá òun ni wọ́n gbà fún Aláàfin? Tí wọ́n purọ́ ní ṣáláàfin ládé ni? Azin gbogbo ẹ̀yin tẹ́ ń sọ ìtàn, ẹ̀yin ò ṣe lọ jókòó kẹ́ ẹ wá wò bí ìtàn yín correct àbí kò correct. Mo gbọ́ ìtàn kan, fídíò kan tí wọ́n sẹ́yìn tí bàbá tó lọ Adéyẹmí Aláàfin àná, wọ́n sọ pé Ọ̀rànmíyàn ó jọba ní Benin, ó kúrò bẹ́ẹ̀ ló wá sí Ọ̀yọ́, ó wá tẹ Ọ̀yọ́ dó tó jọba. Irọ́ lẹ pa sà. Ẹni tó bá sọ wípé Ọ̀rànmíyàn ó jọba ní Benin, irọ́ ló pa. Ẹni tó bá sọ pé Ọ̀rànmíyàn ó jọba ní Ọ̀yọ́, irọ́ ló pa. Irọ́ ló pa. Ó yẹ yín nísìnyí, bàbá irọ́ ni. Ọ̀yọ́ ní ìgbà tí Ọ̀rànmíyàn dé, ọ̀ǹda ilé pé òun ni Ọ̀yọ́ wà. Ọ̀rànmíyàn dẹ̀kọ́ ló tẹ ìlú Ọ̀yọ́ dó, kì í ṣọ̀rànmíyàn. Ọ̀yọ́ ti wà kọ́ Ọ̀rànmíyàn tó dé. Ọ̀yọ́ ti ẹyẹ ń parọ́ mọ́. Ọ̀rànmíyàn ò jọba nílùú Ọ̀yọ́ o. Olórí jagunjagun olórí ogun òun ló jẹ. Tó bá ṣe pé ó jọba nílùú Ọ̀yọ́ tó dẹ̀ jẹ́ wá jẹ́ pa Aláàfin, òun ni àrólé Oòduà gẹ́gẹ́ bí ìtàn orí ibú tẹ̀ ń pa. Kí ni Ọ̀rànmíyàn wá lọ jọba fún nílé Ifẹ̀? Kí ló sá lọ sí ilé Ifẹ̀ fún? This thing, ẹ wo táìmù tẹ́ lè máa pa ìtàn tẹ́ ẹ máa fi tàn wá. Táìmù tó ti kọjá ni, táwọn tí íńtánẹ́ẹ̀tì ò ti dé, tí civilization ò ti dé, táìmù yẹn lè máa parọ́. Táìmù sí ẹ lè parọ́ mọ́, ẹ lè jẹ lọ pẹ̀lú irọ́ òfò yín. Ọ̀rànmíyàn tẹ́ ẹ dẹ̀ ń sọ nígbà yẹn Ọlọ́yọ̀ ni wọ́n jẹ́, òkè ṣe Aláàfin o, is Ọlọ́yọ̀. Ìgbà wo lẹ bẹ̀rẹ̀ sí ní jẹ́ Aláàfin? Ṣé ẹ̀yin tẹ́ sọ pé ẹ̀yin ni olórí gbogbo ogun, ẹ̀yin ni olórí ọba aládé, ẹ̀yin kìíní kan, ẹ̀yin lẹ lágbára, Ọ̀yọ́ empire, Ọ̀yọ́ kìíní kan, ogun Ìbàdàn bá kó yín. Fúlàní ogun wọn lé yín kúrò níbi tẹ́ tẹ̀dó sí. Ìgbà tẹ́ ń rìnrìn gbèrègbèrè káàkiri tílé ò gbà yín, tọ̀nà ò gbà yín, ṣùgbọ́n òní Ògbómọ̀ṣọ́ gbà yín nígbà yẹn. Orí tó yọ Ògbómọ̀ṣọ́ ta fi ń gbọ́ ohùn Ògbómọ̀ṣọ́ lónìí nítorí pé wọ́n lọ dáfá. Ifá tí Ògbómọ̀ṣọ́ dá ni wọ́n sọ pé inú ilé tẹ́ fi Aláàfin sí ẹ má jẹ́ ó dúró síbẹ̀ o, torí tó bá pẹ́ tó bá yá ó máa gbalẹ̀ lọ́wọ́ yín o. Òun náà fi má Aláàfin kúrò mẹ́tọ́ lọ fi sí àgọ́ ọjà níbi tí wọ́n wà yìí, tí wọ́n fi ní Tìmì Ẹdẹ àti Ìbàdàn bí kán máa ṣọ́. Ó wá yá nísìnyí Ọ̀yọ́, tẹ́ bá sọ pé Ọ̀yọ́ ilé wípé àwọn ló ṣe kinní kan, Ìbàdàn kì í ṣẹgbẹ́ wọn, àìmọ̀ yẹn. Ṣùgbọ́n present Ọ̀yọ́ tẹ́ ẹ wà yìí, ẹ ju Ìbàdàn lọ, Ògbómọ̀ṣọ́ jù yín lọ, Ìbàdàn jù yín lọ.
torí àwọn gan ló ń sọ yín nígbà tẹ́ débẹ̀ yẹn àwọn ló ń sọ yín ẹwù ok adé aládìgún kan tẹ́ ní ẹgbà tẹ́ jí gbé adé Sunday Igboho tẹ́ jí gbé adé òun gan dà ṣèbí màtí ọ̀wọ́ adé dé tó jọba ó yẹ kó dé adé yẹn ẹ rí pé kò tó bẹ́ẹ̀ kó dé torí pé kò tí ìṣòro ẹ̀ pé ìjókòó tí bàbá Aláàfin àná Adéyẹmí tán ti dìde ṣọ́wọ́ adé lè jókòó síbẹ̀ kò lè jókòó síbẹ̀ torí pé kò ṣòro ẹ̀ pé he is not competent to be the Aláàfin ṣe rí pé ṣé ìyẹn lẹ́yìn rí tẹ́sọ̀pọ̀ ọba nìyẹn ṣọba nìyẹn Ọ̀wọ́ adé ò kì í ṣe ọba ibà òun ni Ọ̀wọ́ adé ẹni tí ibà adá bá dẹ̀ ti mú kó yá tètè lọ máa wá ògùn ẹ̀ ni ìdí nìyẹn ìlú Ọ̀yọ́ ń ṣàárẹ̀ nísìnyí àárẹ̀ ibà ó mú Ọ̀yọ́ torí pé kí ni ibà ló wà lórí oyè kì í ṣe ọba ṣe ń gbọ́kọ̀ tí mo sọ báyìí so Ọ̀wọ́ adé ṣe rí ọba Ọ̀wọ́ adé gbogbo nǹkan tó ń ṣe Ọ̀wọ́ adé níbi tí wọ́n wà yẹn ní ìròbójú lásán ni ẹ tún wá gbọ́ gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ń sọ wípé wọ́n máa parí ẹ̀ pẹ̀lú Ọọ̀ni àtàláàfin ẹ má jẹ́ àtànra wa Ọ̀yọ́ àti Ifẹ̀ ò lè parí ìjà ìdí ni wípé Láínéèjì Àjàká ṣó ìwà nílùú Ọ̀yọ́ ẹ lọ wò dáadáa ṣó wà nílùú Ọ̀yọ́ ṣó ìwà nílùú Ọ̀yọ́ kò sí ńbẹ̀ àtàtì Ìbàdàn tẹ́ ń sọ Láínéèjì wọn most of àwọn tó wà ńbẹ̀ ẹ lọ wò wọn dáadáa ìbàrùbá ní gbogbo wọn Fúlàní ni wọn nílùú Ọ̀yọ́ yìí wọ́n ti gba ìlú Ọ̀yọ́ already wọ́n ti gbà á lọ́wọ́ Ọmọkùtù Òjìrè so àwọn tó wà nílùú Ọ̀yọ́ nísìnyí ààrẹ ni wọ́n àjòjì òun ni wọ́n so kò dẹ̀ sí ilé tí ọmọ àlè bá ti wà ńbẹ̀ tí kò ní máa wá ọ̀nà láti ba ilé yẹn jẹ́ òun lẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ sí ìlú Ọ̀yọ́ lónìí tí wọ́n fi ń tẹ orí ìrun wọn mọ́lẹ̀ oyè yín báyìí tí wọ́n fi ń tẹ orí ìrun wọn mọ́lẹ̀ Sunday Igboho sọ̀rọ̀ ta ìsọ̀rọ̀ but why jẹ́ pé Aláàfin fi heavy nǹkan ṣe bó tiẹ̀ ti ojú ti là ní ìsìn àti láàjẹ́ Yorùbá nation mọ́ ẹ̀yin tẹ́ yìí pera yín ní ọmọ Yorùbá no wonder tẹ́ fi ṣe ìwúre tí ìwúre yín ò gbà ẹ̀ ń ṣe ìwúre lórí orúkọ Yorùbá kò ìwúre yẹn ò lè gbà ó máa sunko ni torí pé kí ni a kì í ṣe ọmọ Yorùbá tẹ́ ẹ bá ìṣèwúre lórí orúkọ Oòduà ọmọ kóòtù òjíire ìwúre yín máa gbà kò sí ìwúre ẹ̀yẹn kan lọ tẹ́sì nǹkan tí mo sọ yìí wò ẹ ṣe ìwúre lórí orúkọ Oòduà ọmọ Oòduà ni mí kẹ́ wo bí ìwúre yẹn á ṣe gbà ṣùgbọ́n ìwúre tẹ́ bá ṣe lórí orúkọ Yorùbá kò lè gbà torí àwọn alálẹ̀ wa wọn ò rẹ́dísítà Yorùbá wọn ò mọ̀ nǹkan tó ń jẹ́ Yorùbá they don't know it orúkọ àjòjì ni àjòjì tá a sì kó mọ́ra òun ló fogun ja ilẹ̀ wa títí dòní olónìí àyàfi tá a bá jáde tá a bá gbọ́n tá a bá kọ gbogbo orúkọ wọ̀nyẹn sílẹ̀ ẹ jẹ́ á kọ Yorùbá sílẹ̀ a kì í ṣe ọmọ Yorùbá ọmọ kóòtù Ifẹ̀ ò kì í ṣe ọmọ Yorùbá Èkìtì ò kì í ṣe ọmọ Yorùbá Oǹdó ò kì í ṣe ọmọ Yorùbá Ọ̀ṣun ò kì í ṣe ọmọ Yorùbá Ìbàdàn ò kì í ṣe ọmọ Yorùbá Ẹ̀gbá ò kì í ṣe ọmọ Yorùbá Ìjẹ̀bú ò kì í ṣe ọmọ Yorùbá Èkó ò kì í ṣe ọmọ Yorùbá à ń ṣe ọmọ Yorùbá ọmọ Oòduà ni wá ẹ jẹ́ ká kólà kúrò lẹ́ẹ̀kan ẹ̀kọ́ òkọlà Ọ̀yọ́ ó ti expired tẹ́ bá lọ farabalẹ̀ kẹ́ gbọ́ ìtàn Ọ̀yọ́ yẹn ó kan lẹ́nu ìtàn Ọ̀yọ́ kan lẹ́nu that is why tẹ́ fi pé ìṣèjọba Ọwọ́ Adé fi kan ṣé ìwà ọba lọ́wọ́ Adé ń wù yẹn ni ẹ wo ṣebí mo sọ̀rọ̀ kan níjọ́sí nípa Mọdákẹ́kẹ́ àti Ilé Ifẹ̀ tí mo ní kí Sunday Igboho kọ́kọ́ lọ tọrọ àforíjì wọ́n dẹ̀ ṣe ẹ wo bọ́n ṣe wọ ìlú Ilé Ifẹ̀ ẹ wo bó ṣe yẹ wọn sí ẹ wo bọ́n ní ṣe yẹ wọn sí tó ní ọmọ ẹni òní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ́ sí ìdánwò ẹlòmíì tí wọ́n gba Sunday Igboho tọwọ́ tẹsẹ̀ Sunday Igboho wọ Nàìjíríà ọ̀dọ̀ Aláàfin ni wọ́n kọ́kọ́ lọ ẹ wo bá Aláàfin ṣe ṣó pọ́n Aláàfin gan fún ara rẹ̀ lé ṣó ní kọ̀kọ́ táláàfin ṣe ní kọ̀kọ́ ní tó náà gbọ́dọ̀ lo kámẹ́rà ẹni tí ò lóògùn arìndì tí ń lọ ń jẹ aáyán òun ni Ọwọ́ Adé he is not ọba èmi ò mọ̀ as ọba ibà ni mo tún sún sọ ibà ni Ọwọ́ Adé ò kì í ṣe ọba ibà ni ẹni tó bá dẹ̀ gbé ibà sórí àpèrè yóò mọ̀ ṣàìsàn ni ìlú Ọ̀yọ́ ti ń ṣàìsàn ìlú Ọ̀yọ́ wọ́n ti ń ṣe àìsàn lọ́wọ́lọ́wọ́ báyìí àyàfi àwọn tó bá jẹ́ àgbààgbà bẹ̀ kó padà sílé Ifẹ̀ kó lọ tọrọ àforíjì láláìsí bẹ́ẹ̀ Ọ̀yọ́ yóò máa ṣàìsàn lọ ni ọmọdé àtàgbà yóò máa ṣàìsàn ni àyọ àtọkùnrin àtobìnrin yóò máa ṣàìsàn lọ ni torí pé kí ni o aláìsàn lẹ gbé sórí oyè ibà lẹ gbé sórí oyè kì í ṣe ọba tó bá ti ń tẹjú alálẹ̀ mọ́lẹ̀ kì í ṣe ọba ibà ni Ọwọ́ Adé torí pé kí ni o lọ sí ìlú òkèèrè ẹ wò gbàtàn fi jọba náà ó dídí ọ̀sẹ̀ kan láfi celebrate lórí ní online ta ni yes àti rọ́bà àmọ́ wípé àmọ́ ẹ̀kọ́ bá rádaràdá ló máa jẹ́ at last kí wá ní ìyàtọ̀ Ọwọ́ Adé àti Olúwo ìyẹn Rashidi Ìwó kí ni ìyàtọ̀ láàrin wọn mùsùlùmí ń lò yín fún ilẹ̀ yín no wonder nígbà tẹ́ fẹ́ kọ́kọ́ lọ kí èèyàn Sultan of Sokoto lẹ kọ́kọ́ lọ kí níbi tí orí ìrun yín wà ẹ lọ sórí ìrun yín
kẹ kọ́kọ́ lọ sí ibibẹ̀ ẹ wá lẹ́yìn gan ni àròlé Oòduà tí wọ́n parí tó àwọn ìtàn yẹn wà tẹ́kùn mọ́ ìmáa wá sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹlẹ́yìn gan ni ṣé ẹ ti gbàgbé pé ọ̀hún ní níbi tó wà àwọn gan lónìí ìtẹ́ ìran Ọ̀rànfẹ̀ lónìí ìtẹ́ ọba nílé Ifẹ̀ kì í ṣòdùà ìran Ọ̀rànfẹ̀ lónìí kẹ́ lè mọ̀ àwọn gangan lónìí ìtẹ́ yẹn kì í ṣòdùà rárá wọ́n kàn fi pọ́n Oòduà lé ni ṣe bẹ́ẹ̀ fẹ́ gbọ́ ìtàn ni ẹ máa gbọ́ gbirigbiri ìtàn ẹ máa gbọ́ láìpẹ́ ṣùgbọ́n wọ́n yìí ní kí ìṣẹ́nupo ní ìwà ní ìṣẹ́nupo báyìí máa sọ síta torí mo ti wá rí wípé ẹni àbùkù ni Ọ̀wọ́adé ẹni àbùkù ni adẹ̀má gbé síta bí ọmọ ọjọ́ mẹ́jọ ni ẹ má wọrí. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu